بسم الله الكافي بسم الله الشافي بسم الله المعافي بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم بسم الله الرحمن الرحيم وبه نستعين يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين. àwọn kan ó yẹ kí wọ́n wà níbí báyìí tó jẹ́ pé nǹkan ayé ló gbé ẹlòmíín lọ àwa sì wà níbí báyìí lẹ́ni láti wá gbà ládàá ẹ wá jẹ́ ká gbé Ọlọ́run tóbi kí agbo yìí ó mì. ẹ jẹ́ agbọ́lọ̀ tóbi ká gbà ládàá tẹni tí ò lò wá mọ́ tiwa. ẹni ariwo ẹ bá pọ̀ jù òun ni ó lówó jù náà ọdún yẹn gbọ́lọ̀ tóbi. ẹni ariwo ẹ bá pọ̀ jù kò ní fọwọ́ gbọ́mọ sínú ọdún yìí. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. gbogbo jama ẹ bá ń gbọ́dọ̀ ń tóbi. Tuliku layla fin nahar. lákọ̀ọ́kọ́ mo kí gbogbo ẹni tọ́lọ̀ ń ṣe ládàrí níkàlẹ̀. Wa tulijun àkọ́kọ́ ọ̀rọ̀ nahara fil layl. mo kí alága ìdarí iléeṣẹ́ BCOS ìyẹn ọ̀gá wa Yanjú Adégbìtẹ́ ọlọ́ba mi kún wọn. Allahumma amin. bàbá tí a jẹ́ alága fún gbogbo mùsùlùmí mo kí wọn bàbá bọ́lọ́mọ pé àfá mi ọ̀gá mi tí a jẹ́ ìmámù àgbà fúnlẹ̀ akéde bàbá wa Ríyáyọ̀ Azeez mo kí yín. Hafizahullah wa raha. mo kí bàbá Naibul Imam mo kí gbogbo àwọn àgbàlagbà tí ń bẹ ń kalẹ̀ mo kí bàbá wa adájọ́ tó jẹ́ pé bá ń ṣe kí mi náà sọ fún mi pé torí tiyín ni mo fi wá látòdìdí Òṣogbo gbogbo tí mo ní mo pàtì pé mo gbọ́dọ̀ rí yín lẹ́yìn Ọlọ́run mo dúpẹ́ fún yín. mo kí ọ̀rẹ́ mi alájọsọ mi ààyò mi bọ́ọ̀rẹ́ bá wọ̀ rẹ́ tán bàbá jọ ń ṣàwàdà ń gbà mí èmi ò ti gbàgbé pé honourable member of house mọ̀ ń bá ṣàwàdà àwọn náà ó ti gbàgbé pé àfáà lẹ́ni àwọn ń bá ṣàwàdà àjọ fara wa lásọ ní Saudi àti Nàìjíríà honourable Ali ọlọ́mọba ń kún yín ọlọ́run ṣàlékún oríire fún yín. mo kí àwọn ìyá wa látòkè délẹ̀ láì yẹ nìkan sílẹ̀ gbogbo ẹ̀yin ìyá wa láì yẹ nìkan sílẹ̀ mo kí yín o. mo kí alágbẹ̀dẹ èdè ọ̀tún ààrẹ akọ́mọlédè tilẹ̀ Ìbàdàn ọjọ́ ti pẹ́ tèmi tí máa ń pè wọ́n ní alágbẹ̀dẹ èdè Alhaji wa Abdulrahman ọ̀nà ọlápọ̀gbọ́lágún èdè Yorùbá rọrùn púpọ̀ lẹ́nu wọn bí ìgbà tí wọ́n ń mu omi ni
ọlọ́run má padà lẹ́yìn yín o. ọ̀gá mi nínú sí alálàájì akọ̀wé ìgbìmọ̀ alálàájì tẹ́lẹ̀tẹ́lẹ̀ aláàjì wa Kúnlé Junaid ìgbà tẹ́mi ń bẹ lọ́mọ àkọ́sí ọ̀gá làwọn wà. ọ̀gá wa mo kí yín o ọlọ́run kó bá mi kí yín mo kí àfa ọmọ àfa tí wọ́n jẹ́ MC tí wọ́n ti ń sọ̀rọ̀ láti nìyẹn aláàjì wa Wálé Rufai àfa ọmọ àfa mo kí yín. mo kí akọ̀wé ìgbìmọ̀ alálàájì tòní Kúnlé Sanni báyé ṣe ń yí lọ́nu ẹnìkan lànà ẹnìkan lò ní ẹnìkan lọ́la ẹnìkan dára Kúnlé kò ní sẹ́kítírì Kúnlé bọ́ọ̀bẹ̀ bcs ti tó ń pèpè àkúnlé mi ẹnìkan dálága alálàájì lánàá ẹnìkan jẹ́ lónìí ẹni tí ó gbà lọ́la la àti mọ̀ pé òní kú lọ́wọ́ ẹni tí bẹ́ẹ̀ lónìí náà irọ́ ni yóò kó ọjọ́ kan ọjọ́ tí ó kú la àti mọ̀. ìdí nìyẹn tó jẹ́ pé gbogbo ayé ẹni tí bá ń bẹ lọ́wọ́ ẹ̀ kó mú bíntín. tó kú ti lè mọ̀lẹ́ ká máa ń tàṣà. orí rédíò làwa yìí gbogbo ayé ní gbọ́ wa àga ìgbìmọ̀ alálàájì ìpínlẹ̀ Ọ̀yọ́ ó wúwo jìnrìn lọ iyì kún bẹ́ẹ̀ pọ̀ ipò àpọ́nlé ni àmọ́ bó ṣe lápọ́nlé tó yẹn kò jẹ́ nǹkan kan lẹ́gbẹ̀ẹ́ ìjà àfa àtìmí. Qulillahumma malikal mulki. ipò tí ó tàn jọ kan ni yóò di ex-chairman. àmọ́ mo dúpẹ́ fọlọ́run tí n bá jáde síta bí èèyàn mẹ́wàá bá kí mi èèyàn mẹ́jọ ó sọ pé àfa àkéwùgbà góòlù ń wà sínú èèyàn méjì ó sọ pé alága alálàájì nù. Qulillahumma malikal mulki. káwọn gbàrà wa lásìkò ọlọ́run lémi lọ́lọ́run ọba gbogbo ọba ayé. tu'til mulka man tasha. ọba wo èmi ọlọ́run lèmi gbéjọba ayé ni mò ń gbélé lọ́wọ́ bọ́lọ̀ bá gbé fún dìndìnrín ẹni ọba ní ọ̀tẹ̀wọ̀n lọ́rùn yóò kú lábẹ́ ilẹ̀ yẹn ni yóò kú lórílẹ̀ ibi tẹ́niyẹn ti ń ṣèjọba ni. tẹ̀síwájú. wa tanzi'ul mulka mimman tasha. wa tanzi'ul mulka mimman tasha. ọlọ́run lẹ́ni tó bá wù mí ọlọ́run ni mo gbọ́lá fún ẹni ọba wù mí máa gbọ́lá lọ́wọ́ ẹ̀ máa ní ọmọ jọlọ́lá máa láyé. wa tu'izzu man tasha. ẹni ọba wọ ọlọ́run á ṣe ní pàtàkì láyé. wa tudillu man tasha. ẹni ọba wọ ọlọ́run tó nílù tọ́lọ̀ ń bá lò lórí èèyàn ẹni tí ń bẹ lókè pátápátá ọlọ́run àni ó jámọ́lẹ̀ kọ́ mọ́ jẹ kankan mọ́ ta ni ó bi léèrè. biyadikal khayru innaka ala kulli shay'in qadir. tẹ̀síwájú. tulijul layla fin nahar. ibi tá a lọ gangan ni mo dé yẹn. wa tulijun. wọ́n ní kí n sọ̀rọ̀ lórí ìkọ́sẹ̀ ọmọ bó ṣe yẹ kọ́ ọmọ ó kọ́sẹ̀ òbí wọ́n ní bó ló yẹ kó dé. ta ló yẹ kọ́ ọmọ ó kọ́sẹ̀ láyé tó jù bí ẹ lọ. nínú kọ́nsẹ̀pì Yorùbá gbàgbọ́ pé tí a bá pè èèyàn lọ́mọ ọkọ kódà tí bàbá ẹ bá ń pààyàn tó náà bá pààyàn wọ́n wá sọ pé ọmọ ọkọ ni ọ. ó jẹ́ ká mọ̀ pé tí bàbá rẹ bá ń ṣe rere máa jọ́ máa re lórí rere kọ́sẹ̀ bàbá rẹ àti ìyá rẹ lórí rere. àwọn tí a bá gbà burú dé dákun tètè rọ́rí obi bá pa ọ́ lásẹ̀ pé kò sàbúrú ọlọ́ọ̀ni ọmọ tẹ̀lé wọn wọ́n ti jà zọmari gbogbo message tí mo fẹ́ deliver ń ṣèjú díẹ̀ ta ló yẹ ká kọ́sẹ̀ láyé tó kọjá òbí àmọ́ bá ńlá lọ́lọ́ bá a kọ́sẹ̀ òbí bá a kọ́sẹ̀ òbí àwọn nǹkan kan bẹ tọ́lọ̀ ti dá mọ́ra wa a gbọ́dọ̀ má kọ́sẹ̀ òbí naturally a tó bẹ́ẹ̀ ẹ̀yin onímọ̀ jìmìlẹ̀ ayé ẹ̀yin oní science in the study of genes and chromosomes. ẹ̀yin náà mọ̀ yìí pé nǹkan kan bẹ tọ́lọ̀ ń dámara wa àdámọ́ ni. bó ṣe lè wù ká bí ọmọ yóò reflect nínú genes ẹ̀ nínú chromosome ẹ̀ àwọn tí wọ́n bí yóò reflect lára ẹ̀. bàbá tó jẹ́ olè tọ́mọ bá lọ kéwú bó ṣe lè wò ó kéwú tó yóò reflect lára ẹ̀. bó ṣe ọmọ jíwo sàrà bó ṣe ọmọ jíwo mọ́sálásí ẹ̀ máa mọ̀ pé àwọn tó bí ọmọ yìí ti jalè rí. èyí tó bá jó ní ṣìnà tó bá jẹ́ pé àwọn tó bí oníṣìnà paraku ni wọ́n. bó bá lọ gba wàrà bó bá lọ gba wíìrìdì ìlànà àwọn ẹni ọlọ́ọ̀ni o gbogbo wa la sí wíìrìdì.
àmọ́ dúró ẹni bẹ́ẹ̀ bọ́ bá lọ gbọ́wọ́ wíìlì dín pẹ́rẹ́ bí ṣe ń ṣe wíìlì dín ní ọmọ ju dín wíìlì lẹ́sùn mọ̀ yìí pé ó níbi eléyìí ti wá. ẹni tí bá ń ṣe tàhájúdù Ọlọ́run ló pa wá láṣẹ rẹ̀ bọ́ bá jẹ́ pé àwọn tó bí ń bẹ nínú ẹ̀jẹ̀ wọn kò ní ṣe tàhájúdù ọmọ jùjì yóò jù. yóò reflect nínú ẹ̀jẹ̀ pé àwọn kan ni wọ́n bí eléyìí. ìyẹn túmọ̀ sí pé ìkọ́sí ọmọ lára òbí ọ̀kan wà natural Ọlọ́run ló lè gbà kúrò lára èèyàn. ó di dandan ká reflect lára ọmọ bóbi bá ga yọ hàn lára ọmọ kódà bọ́mọ yẹn kúrú mọ̀ ń bọ̀ kódà bọ́mọ yẹn kúrú àwọn kan bẹ̀ tí wọ́n kúrú láyé ẹ̀rí tí ọmọ rìn bí gbọ̀jẹ́ pọ̀ ga jù bẹ́ẹ̀ lọ kò sì ká ọ sàfẹ́ ju àwọn tí wọ́n bí. bóbi bá kúrú bọ́mọ bá ga yóò fẹ́ ṣèṣe ẹni tó bí ńgbà míì bó ṣe kọ́ mọ́ ẹ̀sìn níbi àràrà ẹ̀ sàmọ́ra mi káwọn kan ni wọ́n bí. ní gíga agbọ́dọ̀ jà wọn tó bí wa tàbí ní kúkúrú ní dúdú agbọ́dọ̀ fi jà wọn tó bí wa tàbí kámẹ́rà lọ́rọ̀ ẹnu ní sísọ ẹni ọba dá láhán ẹ lọ wà àwọn ọ̀ràn kan bẹ láyé tí wọn dá láhán buhaya gbogbo ọmọ wọn náà ní dá láhán nínú ọ̀ràn tó dá láhán jù láyé òun ìran lárúbáwá ọ̀rọ̀ lárúbáwá lọ́rùn púpọ̀ bẹ́ẹ̀ bá ní wọn máa sọ̀rọ̀ wákàtí mẹ́rin yóò máa sọ lọ ní wọ́rọ́wọ́rọ́wọ́rọ́ tí ò ní rẹ̀ ṣẹ́jú kan èyí tá a bímọ wọn nù èyí tá a bímọ náà Yorùbá ò ní ìtìjú ìran Yorùbá ló ní ìtìjú bẹ́ẹ̀ bá rọmọ Yorùbá tí ọba ní ìtìjú ẹ wádìí ẹ dáadáa ìran míì ti dàpọ̀ mọ́ àwọn tí wọ́n bí wọ́n ti dà kankan pọ̀ wọ́n lè ya lọ́dọ̀ àwọn ọ̀ràn tó jẹ́ pé kò sí tí wọn ò lè fi sowó tàbí kó jẹ́ pé ìyá wa látọ̀dọ̀ ọ̀ràn tó jẹ́ pé kò sẹ́ni àwọn ò lè dúnbú lórúkọ ẹ̀sìn àmọ́ tó bá jẹ́ Yorùbá pọ́nbélé yóò ní ìtìjú. ìyẹn ló jẹ́ àmọ́ yìí pé túlíjú láyélá fi nà á. túlíjú láyélá fi nà á wà túlíjú nàhárà fi láyé. Aláàjì mi Honorable Ali wọ́n ní sọ yẹ kọ́ mo kọ́ sí òbí ibo ló yẹ kó kọ́ sí ẹ̀ dé bẹ́ẹ̀ ni àmọ́ bó ṣe rí yẹn bó ṣe lè wù kẹ́kọ̀ọ́ ẹ̀sìn kọ́ gba ìwà àwọn òbí èèyàn tó lára èèyàn torí nǹkan méjì ló máa ń affect ọmọ ló máa ń affect ló dẹ̀ máa ń sọ̀rọ̀ wà tọmọ òwú àkọ́kọ́ lè environment tọmọ bá ti dàgbà ìkejì ní companionship àwọn tí ń bá rìn lọ́rẹ̀ẹ́ méjèèjì wọn gbọ́dọ̀ má reflect nínú ìgbésí ayé yẹn bó ṣe alẹ́ wò kó reflect tó èéfín ni wà bá a bá dé mọ́lẹ̀ yóò bí òòrí ti ń bẹ nínú òòrùn ni wà àwọn òbí tí ọmọ reflect lára ọmọ bọ́ bá yọ kò lè yọ tán láíláí àfi tí wọn bá fọ kúrò lóko. ìyẹn jẹ́ ká mọ̀ yìí pé gbogbo ẹ̀yin òbí ọmọ ẹ dákun pápá gbogbo àwọn àtàwà nípò òbí mọ kò sí tá a ṣe nísìnyí tí ò ní reflect lára ọmọ tá a bá bí. ọmọ tó bá jẹ́ pé gbàtẹ lóyún ẹ̀ ogun ni bàbá rẹ̀ ń jà lọ́wọ́ bó bá dàgbà bí ogun ní ọmọ wa. ọmọ tó jẹ́ pé gbàtẹ lóyún ẹ̀ ìyá tó bí ṣìnà ní ṣe é kiri bóun bá dìde báyìí wọ́n rò wípé ajá ti gbé kinní tó ń tẹ̀ fi dábẹ́ fún ni. láti kékeré ni ó fi mú gbogbo wa ni ká sọ wà o torí gbogbo ń tá a bá ṣe ni ó reflect wà khubuthul ma'i min khubuthi turabi wà khubuthul mar'i min khubuthil manaqib. wà khubuthul ma'i min khubuthi turabi wà khubuthul mar'i min khubuthil manaqib. Bàbá mi Ariayo Azeez nínú ẹ̀kọ́ tẹ́ fi kọ́ wa wà khubuthul ma'i. bẹ́ẹ̀ bá rí omi tí bá ń sàn jáde nínú ilẹ̀ tó bá dọ̀tí ó dúdú ni ọpọ́n ni ẹ má blame omi tí ń sàn jáde láti ilẹ̀ tó sun omi yẹn jáde ní ká ẹ lọ bú omi tó bá sun níbi tí wọ́n ti ń wa gold ó di dandan kọ́pọ́n omi tó bá sun níbi ilẹ̀ dú ó di dandan kó dúdú omi tó bá sun lára àpáta ó di dandan kó funfun omi tó bá sun lára àmà ó di dandan kó pupa omi tó bá sun lórí rẹ̀ rẹ́súrẹ́sú ó di dandan kó ṣe rẹ́súrẹ́sú lójú. wàkúbùtù lè máa ibi ní kúbùtù ìtùrọ́bì. wàkúbùtù lè máa rí ibi ní kúbùtù lè máa náàkì. wàkúbùtù lè máa rí ibi ní kúbùtù
bẹ́ẹ̀ bá rí ọmọ táyé ẹ bá bàjẹ́ àfààní ẹ tírèsì sọ́nà méjì ọ̀sàdúà títí àdúà ọgbà ọbẹ̀ lọ́hùn títí ọ̀dà bí ìgbà tí ọ̀sán lọ ní sánmọ̀mọ́ ẹ tírèsì sọ́nà méjì. àkọ́kọ́ ni pé àwọn olóbi ìwà abú táwọn òbí wù Ọlọ́run lè gbé ègún rẹ̀ lé ọmọ lórí tọ́mọ dààmú tí ò ní rọ́nà lọ. ìkejì ni irú ìyàwó wo lọ fẹ́ sílé ẹgbẹ́ inú obìnrin tí ó dọ́dọ̀ èèyàn tó rí rí òde òbí àsìkí orí burúkú àtẹ̀lé. wà fún bùsùn. máa ìmì ní kúbùsì tùrọ́bì wà kún bùsùn lè máa rí ìmì ní kúbùsì lè máa náàkì wà kún bùsùn lè máa rí ìmì ní kúbùsì lè máa náàkì. àkọ́kọ́ ni pé ó di dandan ká kọ́ sí àwọn tí wọ́n bí wa bá a fẹ́ bá a kọ̀. àmọ́ Ọlọ́run tó l'Al-Qur'ani Ọlọ́run ti sọ fún wa wípé túlíjù láyélá fi nàá. túlíjù láyélá fi nàá. bàbá ìmọ̀mù ni akéde Ọlọ́run lẹ́ẹ̀mejì ní yọ òrùkún nù mọ́lẹ̀. èyí tí wọ́n wí yẹn Ọlọ́run dá padà. Ọlọ́run lẹ́mi Ọlọ́run ni ọba tí yọ òkùnkùn nínú ọba tí yọ pásítọ̀ nù ọmọ olè. ọba tí ní kọ́ ọmọ odidi pásítọ̀ ó sì gbé mọ́. ọba tí ní kọ́ mọ́ amúrọ̀bà tí gbogbo ayé mọ̀ kọ́dẹ̀ni tí ọmọ á ṣiṣẹ́ wàásù. Ṣebí kan ní bẹ́ẹ̀ ìlú kan tó sí Ọ̀yọ́ state pásítọ̀ tí gbogbo ayé mọ̀ èbó gbé pọ̀ntọ́ pààyàn tó náà sọ pé a ò lè hánra ń lò. Ọlọ́run lẹ́mìí ni èmi ni mò ń yọ dúdú nínú funfun àti genes àti chromosome àti DNA test Ọlọ́run ni mo da gbogbo ẹ̀ sẹ́gbẹ́ kan mo lè yọ dúdú nínú funfun mo lè yọ olóríire nínú fámìlì olórí ibú mo lè yọ olórí ibú nínú fámìlì olóríire. Ọba tí pa tí sẹkún dẹ̀rín ọba sẹ̀rín dẹ̀kún. túlíjù láyélá fi nàá. wà túlíjù nàá fi láyé. lápèjúwe arákùnrin kan ọjọ́ kan nínú pẹ̀lẹ́ ọmọ dáadáa arákùnrin tá a wí ọjọ́ kan nínú àwọn akọrin ilẹ̀ Lárúbáwá àwọn kan wá mú ẹ̀sùn rẹ̀ wọ́n lọ mú bá olórí ìjọba àgbà náà Umar bin Abdulaziz àwọn amúdéwájú rẹ̀ wọ́n ní gbogbo ogun tó yẹ káwọn jẹ arákùnrin yìí rán mi létí ọkọ rẹ̀ Umaidu wọ́n ní Umaidu ò jẹ́ kárógún jẹ gbogbo ogun bàbá wa òun ni bàbá wa kó fún kó tó lọ kò sì jẹ́ arógún jẹ ọba ni wọ́n gbé wa nígbà ọ̀dọ́dọ̀ ẹ̀ ó ti mọ̀ wípé àṣẹ tí ń wá Umaidu ti bẹ́ẹ̀ ọ̀daràn tí wọ́n wá tipẹ́tipẹ́ ni torí poet tó lágbára ni Umaidu tó bá fi gègé kọ nǹkan báyìí ayé máa pariwo ni ọwọ́ afẹ́ràn ọtí ọwọ́ àtúnkọ̀kọ̀kọ̀ ó tún kọ poem lórí ọ̀rọ̀ ọtí kí ló wí jẹ́ ń gbọ́ ẹ. Umaidu lẹ́bí ọ̀gá wa yẹn jọ adé ti sẹ́ àmàjọ́ dàrú. أخلق مريد شيبة أملا. ó lè mi Umaidu tẹ́wọ́ yí òrìtọ́kọ nìyẹn nílùú Islam tó jẹ́ pé ṣẹ̀ríà ni wọ́n ń lò kẹ́ẹ̀ni mọ̀ pé àwọn ẹranko ti dáyé ọjọ́ ti pẹ́ ẹranko hánà tí ò ní kọbi kan ó dà sí ó lè mi Umaidu tẹ́wọ́ yí nínú àwẹ̀ ọtí ló kúnnú yàrá òun dẹnu bẹ́ẹ̀ yẹn dé pálọ̀ òun ọtí yẹn ọba kílẹ̀ fi ṣe bẹ́ẹ̀ bá pa mí ẹ wá pa mí tẹ̀síwájú. àkúnlé kákúrì du ṣẹ́ẹ̀bà tí ilé àmúlá ọ̀hún. ọlọ́tí ni mo mu títí tí mi léwu lórí mo mu títí tí mi pa lórí mo mu títí tí gbogbo orúngbọ̀n mi yọ tán kọ̀ọ̀kan tẹ̀síwájú. àtàlẹ́ màṣíbù aláṣùrí bíhá. lórí ọtí mímu léwu dé bá òun lé lórí. wọ́n ká ànákẹ́rì máa fàmà yá sí ọ̀. ó ní bó ṣe wá rí òun feel honour òun feel proud lórí ọtí tó ń òṣìṣẹ́ ni ó lè gbà lọ́wọ́ mọ̀ ń bọ̀ ọwọ́ akọ orin ọ́fíìsì táwọn ní gbogbo ayé ọmọ àkà inú wa bí olórí ìjọba Islam wọ́n ti ń wá kí ọ̀daràn tí ń wá kí ni wọ́n á mú kéèsì rẹ̀ wá lọ́ba ni wọ́n lọ gbé wá lọ́ba gbé Umaidu dìde Umar bin Abdulaziz ní ìrẹ́ Umaidu ọ̀daràn tá à ń wá kiri tẹ́lẹ̀ ní ọ̀ ó mutí ó tún fi proud ó ní ẹgbà mi sẹ́ẹ̀sì máa bá àwọn olórin ẹnu méjì ni máa ń bẹ fún gbogbo olórin olórin bá sọ̀rọ̀ lọ́ba ẹ̀ má ti tẹ̀lé yóò tún padà olórin kẹ́kọ̀ọ́ nílẹ̀ Yorùbá rí
mo gbọ́ lẹ́nu ìyá tó bí yá mi wọ́n máa ń kọ́ ìjọ ni mo ti máa ń sọ́dí ọ̀rọ̀ àwọn olórin kí n tó wá ka Kùránì débẹ̀ òun lọ́kọrin ó bú ọba kan ó ní níjọ́ Adébọ̀wálé jọba ìlú òtòrò kankan gbogbo ìlú ló dàbí ìgbẹ́ àjọba tìyàntìyàn níjọ́ ò bá kú ọ̀pọ̀ lọ́la ó fi sìnkú ẹ̀ níjọ́ ò bá kú. inú bá bí ọba ni wọ́n lọ gbé wá nígbà tó déwájú ọba tó rí pé ìyá ló ti lélẹ̀ yìí ó ní ta ló ní ọkùnrin báwọn ẹ̀gbọ́n tí mo wí ni pé níjọ́ Adébọ̀wálé jọba ìlú tòrò kẹ̀kẹ́ gbogbo ẹrú ló dàbí ìyàwó àjọba tiwantiwa Adébọ̀wálé orí jẹ́ òpẹ́ lóye fún wa Adébọ̀wálé ọ̀rọ̀ ni Adébọ̀wálé orí jẹ́ òpẹ́ lóye fún wa Adébọ̀wálé. lọ́ba bá ní ẹ̀yin tẹ́ ẹ mẹ́sàn-án ọkùnrin yìí wá eléyìí ibù ni o ẹni tó kì wá dáadáa báyìí ẹ bá kọ́wọ́ fún ti ń dọ́lọ́ nìyẹn. arákùnrin yìí wá rán Umar bin Abdulaziz létí ó ní ọ̀ka Kùránì rẹ̀ ó ní mo mutí lọ́wọ́ alóko bí alájáde kí wọ́n dá sẹ́ríà fún ọ tẹ̀lé Kùránì mánu ọ̀gbọ́n tí Kùránì wí Kùránì sọ yí pé àwọn akọrin àwọn olórin ayé ẹnìkan ò ní máa tẹ̀lé wọn kí àfọmánu má dárò ní ọmọ tẹ̀lé wọn kí ó yẹ kó o ti máa nínú Kùránì gbogbo àwọn tí ń tẹ̀lé wọn yẹ kó ọmọ pọ́ máa nù má dárò ní wọn ọ̀gbọ́n tí Kùránì wí ní alámùtàlá anáwó fi kú níwájú yẹ ìmú Kùránì ní gbogbo àwọn olórin bí wọ́n mutí bí wọ́n ò mutí wọ́n sá máa fi náà ni wọ́n máa wà intoxicated máa mutí ọtí ọ̀gbọ́dọ̀ má bàa ọgbọ́n tọ́lọ̀ tó sọ yìí. oníwà gbọ́ Kùránì ti sọ pé kúrọ̀ ni a ó ní gbogbo tá a bá lè ṣe téèyàn ò sì lè ṣe là á máa ń pè ìwọ tí a jẹ́ tó ọgbẹ̀jọ́ lọ́nà ọ̀rọ̀ bá sọ Umar bin Abdulaziz lọ́wọ́ ọlọ́dà jágbé tọ́tí ẹgbẹ́ kan agbọ́ gbogbo tó wí àmọ́ ó ní bàbá tó bí ẹ ṣebẹ́ ni ìrẹsì ń bàbá rẹ tí gbogbo ayé mọ̀ Umaid ó sì wá ya kírímínà sọ́lọ̀ ńlọ́rùn báyìí èèyàn rẹ ń bàbá rẹ àfáà ni Umaid ó ní sẹ́wọ́ lọ́lọ́ ní ọ̀gbọ́n tọ́lọ̀ ń wínú Kùránì ni ọlọ́ni túlídù láìla fi náà. túlídù láìla fi náà. ọlọ́run lòun yọ ọmọ ọkọ nínú ọmọ àlè òun ayọ ọmọ ọkọ wọn yọ ọmọ àlè nínú ọmọ ọkọ. tí bàbá mi bá jẹ́ èèyàn rẹ bẹ́ẹ̀ mi bá jẹ́ ẹni tí mu tí kí lọ́kàn ọ́. ọ̀dà àgbọ̀ ìwọ odidi ọba bàbá tó bí wọ gangan ṣe báwọn tán èèyàn kú ni. ọlọ́run sì sì wọlé èèyàn rẹ kí ló dé tí wọ́n bọ́lọ̀ ń jà pé kí ló dé tí ó sì wọlé èèyàn kú bí bàbá rẹ. èmi náà ò lè bọ́lọ̀ jà ńgbà bàbá tòun dé èèyàn kú tó dé èèyàn rẹ tó ń dé èèyàn kú òun náà lè bọ́lọ̀ jà bọ́wọ́ ọba bọ́lọ̀ jà ìwọ ni ọkọ́kọ́ bọ́lọ̀ jà èèyàn bí lọ́yẹ kí wọn náà jẹ èèyàn rẹ gbogbo ayé sì mọ̀ sí kò di dandan kọ́ mọ́ ọjọ́ bàbá rẹ o kò di dandan kọ́ mọ́ ọjọ́ ya rẹ ọlọ́run ní sọ ẹni tọ́mọ ọjọ́ ní tí mo fẹ́ lò gan. dákun jọmọ o kọ́sì rẹ kàyé rẹ ó dára jọmọ rẹ ó kọ́sì rẹ kọ́rùn rẹ ó sunwọ̀n òbí tí ó gbà ni ó jẹ ká bó bá fẹ́ bó bá kọ̀ jọmọ rẹ ó kọ́sì rẹ káyé rẹ ó dára. jọmọ kọ́sì lára rẹ káyé rẹ ó lè dára jọmọ kọ́sì lára rẹ kọ́rùn rẹ ó lè dára òbí tí ò jáwó kọ́sì rẹ ó padà sábà máa òbí tí ò jáwó kọ́sì rẹ omi àsábà máa jọmọ kọ́sì lára rẹ káyé rẹ ó lè dára. ọlọ́run ní tó bá dájọ́ pé ìdè kìyàmà inna Allaha la'ana al-kafirin. inna Allaha la'ana al-kafirin. ọjọ́ kan ń bọ̀ tọ́mọ àti bàbá ọjọ́ tá ara wọn wájú ọlọ́run. àdàlà ọmọ sẹ́yìnrà. ọlọ́run ní ọjọ́ kan ń bọ̀ tèmi ọlọ́run bá pípí àìná sẹ́yìnrà tí mo kó lẹ̀ fún wọn báyìí. bẹ́ẹ̀ ni ọmọ iná tó wọ̀ ní àwọn ọmọ wàhálà wọn. khalidina fiha. ẹ wá ẹ̀wọ̀n náà yẹn ẹ̀ tún jáde mọ́ títí gbére ìbẹ̀rẹ̀ máa gbé. yajiduna waliyan wala nasira. ẹ sì lè rẹ́ nìkan ẹ lè rí lọ́ọ̀yà kan tí wàá hájú kéèsì iwájú èmi ọlọ́run tẹ́ fi jáde. gbére
ibẹ̀ lẹ́ẹ̀ máa gbé. yawma tuqallabu wujuhum. lọ́jọ́ tí máa da ojú ẹ̀yẹ ènìyàn bọ́ná ní mú ẹ bí ẹran súyà ní wọ́n máa da ojú àwọn èèyàn bọ́ná. yaqulu. àwọn èèyàn máa wá sọ níjọ́ náà. alaytana. yéé lórí àwọn ooo. la ilaha illallah. abámọ̀ ni. ọ̀nà rasula. abáṣe lọ́lọ́run abáṣe tọ́lọ́run ní àṣẹ. yálà. abáṣe tànẹ́bì ní àṣẹ láyé. àtọ́nà lọ. méjèèjì ni mo gbé. ọ̀nà rasula. àwọn ọba tẹ lọ́lọ́run àwọn ọba tẹ lánàbì tẹ̀síwájú. rabbana inna ata'na sadatana. ọlọ́run àsọpá àtẹ̀lé tiẹ̀. inna ata'na sadatana. bàbá tó bí òun ló mọ òun sórí burúkú bàbá tó òun kọ́pì bàbá òun ló kórì burúkú bá ń lónìí. àwọn àgbààgbà lè wà ní wọn kọ́pì etí ó kó bá mi jọ lóṣù lọ́jọ́ méje kìyàwó. àwọn ni wọ́n sì wá lọ́nà tá a fi ṣìnà tó bá yẹ ọlọ́run. ọmọ tí bàbá rẹ̀ fẹ́ yàwó mẹ́wàá tó náà ní bàtà tí bàbá mi bọ́lẹ̀ ni wọ́n kẹsẹ̀ bọ̀ sórí nǹkan imitate sórí nǹkan rí kọ́pì. onímẹ̀wàá bàbá mi fẹ́ mi ọ̀fẹ́ ogun bí ọba dórí 20 wọ́n wà dáàmú kọ́mọ ọkọ nínú. tẹ̀síwájú. Rabbana ati mud'ifaini minal adab. gbogbo àwọn ìyá tí wọn ò kọ́ máa rẹ láyé ẹ dákun ń bolẹ̀ ẹ̀kọ́ kù sí mọ́. ìyá òun là kọ́kọ́ ilé ẹ̀kọ́ tó yẹ kọ́ mọ́ kọ́ sí rí láre. ìyá mélòó ló ráyè fọ́mọ mọ́ ìkọ́sí wo ni ọkọ̀ sí láre. majority ọmọ táwọn olówó bí orí olórí níbẹ̀ lórí àwọn ọmọ majority àwọn olówó. ọmọ gidi ni wọ́n fi ránṣẹ́ sí boarding house. ẹ̀kọ́ tí wọ́n kọ́ máa ń lé ẹ̀kọ́ pọ̀ dàbí ẹ̀kọ́ tí wọ́n gbọ́ kọ́ máa rẹ fúnra rẹ̀. kí láǹfààní ipò wáyé ọmọ wa lè sọ níjọ́ kan pé nínú ọ̀rọ̀ tí màmá mi máa ń bá mi sọ màmá mi máa ń sọ báyìí ọmọ mélòó ló lè fi màmá ẹ̀ sí reference mọ́ láyé sí kò bá sọ̀rọ̀ láàká ìṣẹ́jú kan rí. London ló ní Amẹ́ríkà lọ́la ó ti bá tiẹ̀ lọ ó rò pé owó ní ọ̀tọ̀jú ọmọ. ẹ wá dákun kí lè rí ayé ọmọ lè rí ayé bí Yorùbá sí rí. nítorí wá jẹ́rẹ̀ ayé bí ọba wúlò gbogbo wàhálà tó wá ṣe láyé kí ni túmẹ̀ ó waste. kí ló dé tó create time fọmọ tí ó tún ọjọ́ ọ̀la ṣe. Rabbana. àwọn ìyá kan bẹ ẹ dákun jàmọ́ tó yẹ kó mọ kọ́sẹ̀ lára àwọn gan ni wọ́n máa ran ọmọ wọn sálè. ìyá tí nàmọ rẹ̀ sálè tó bá ti dọ́dọ̀ Mr. Alágbájá ó bá ti rí i pé ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ máa kọ̀gọ̀ fún lẹ́tà yóò fún ọ lówó kan. abẹ́rẹ́ àbábọ̀ wọn kì í ya mọ́lẹ̀ wọn á tún kì í ọmọ mọ́lẹ̀ bí ìyá bá sì pẹ́ ń ta tí ọba tètè wọlé ìsìná òun àtọmọ rẹ̀ ó jọ sí abẹ́ẹ̀dì kan náà jọ kan. tóbìnrin bá jó ń sìná tí ó tètè padà wọlé kó tètè túbá ìjọ tó máa tọmọ rẹ̀ ó jọ sí abẹ́ẹ̀dì kan náà láti mọ̀ ọjọ́ kan bọ̀ tọmọ ó ní ìyá mi olórí bu nìyí. Rabbana ati mud'ifaini minal adab. ìyá náà ó ní ọmọ èpè tí wọ́n ń jẹ́ ń wọ̀ ọ́ asọ́mọ èpè ni ọ́. wàlí alihumula àná kabira. ẹ dákun ẹ̀kọ́ wo lọmọ fẹ́ rí kọ́ mọ̀ ń bọ̀ lórí àwọn ọkùnrin àwọn obìnrin mọ̀ yá lọ. Rabbana. ẹ̀kọ́ wo lọmọ fẹ́ rí kọ́ lórí ìyá tí ọgbà fọlọ́ lórí bọ́lọ̀ sí tó ayé ẹ̀. ìyá onítàtú lápá onítàtú lẹ́yìn onítàtú lẹ́sẹ̀ ẹ̀kọ́ wo lọmọ fẹ́ kọ́ lára ẹ̀. Al-Qur'an tako gbogbo tọ́ba ti lè cause permanent damage sára ènìyàn. tẹ́ ẹ bá lo làálì ẹni ọba ti kọ́ tàtú mọ́kọ̀ mi ìmọ̀ ọlọ́run forí èèyàn jẹun. Àmín. torí mọ́lẹ́ nìkan ti sáré fasọ́ bo ẹsẹ̀. Iyyakumullahu wa iyyakum. mọ́kọ̀ mi ìmọ̀. tọ́ ọba lo pẹ́ẹ́n tó fi kọ́ làálì tó lè parẹ́ ṣẹ̀rí àfaramọ́. àmọ́ ń tẹ́kọ̀ọ́ permanent síbi ara bí ìgbà ọmọdé bá ra tọ́ọ̀ṣì ní tọ́sẹ̀sẹ̀ ra torchlight kò lórí ẹnìkan ló gun lówó lọ́wọ́ fi ra torchlight àdúrà tí ọmọ ṣe ni pé kọ́lọ́ ń dé nẹ́pà òun náà lọ lálẹ́ torí yóò fẹ́ tẹ́sì kí ni bó ṣe ẹni ọ̀ya tàtú sídìí bó ní mọ́tò ọ̀kadà ní ogun yóò wá kó gbogbo ẹ̀ tàbí ògo fetí náà lò ẹni ọ̀ya sáyà àyà ni o sì máa ń gbàgbé ẹrù fàyàwọ́ yìí
ìgbà ni ó tún wá dẹ́lẹ̀ ní polówó ọjà nítorí ike ẹ̀kọ́ wo lọ́wọ́ fẹ́ rí kọ́lá rẹ̀. rọ́bà náà. ẹ dákun ìyá àtọmọ jókòó ní sitting room ọmọ ìyá tán lẹ̀ gbogbo aṣọ tọmọ wọ̀ gbogbo rẹ̀ gbogbo ojú kò dé ìdajì ara bàbá fẹ́ jẹun bàbá sì ń wo gbogbo òwò ọmọ ẹ̀ ṣàìtọ́ ń dẹ̀ bú yóò ṣe gbé nǹkan kí nǹkan sí bàbá lẹ́mí láàrin ìṣẹ́jú kan. La ilaha illallah. bàbá bẹ̀rẹ̀ sí wo pé bàbá tó bá jẹ́ majority àwọn bàbá tẹ́ ń yẹ hàn náà tẹ́ ń yẹ ẹranko tẹ́ ń bẹ láyé sìn yóò gbé ọmọ yìí ti gbó eléyìí náà ti tó tẹ̀. La ilaha illallah. ẹ dákun ẹ̀yin ìyá ẹ dákun ẹni ọba ti dàgbà láyé kọ́ máa tún ra sí lókun. túbú yábì náà dáma. mọ̀ bọ̀ àfa bómi bá dàgbà láyé kọ́ ya máa tún ra sí kọ́ máa tún ra sí ti natural àgbà òní ká má ṣòge máa tún ra sí lọ́nà tó gbà bófin ọlọ́run mu àmọ́ ìyá tí ọgbà fọlọ́ mo sọ lórí tẹlifíṣàn jò ní mo ní pé kíní kan ní pákéjì lọ́dọ̀ àwọn obìnrin lọ́wọ́ bẹ́ẹ̀ bá rí mi tó bá yọ̀ díẹ̀ ibi ehoro bá ẹ má lérò kó nídìí fóòmù ló kì bọ̀dì bẹ́ẹ̀ bá rẹ̀ lómi bẹ́ẹ̀ bá ra ya ẹlòmíì tó bá ga kò sí kankan bẹ́ẹ̀ fóòmù ni wọ́n ń ṣe búra rẹ̀ wọ́n ń ṣe bàtà fóòmù yóò wá lọ́ọ́ tó gbogbo ẹ̀ mọ́ra tọ́mọ bá ra mọ́tò dé tí a bá ní ó pé fẹ́ nìkan ta ló yọ kọ́gun mọ́tò nu bàbá àtìyá níjọ́ tọ́mọ bá bímọ sílùú òyìnbó ẹ bá nílùú òyìnbó akẹ́nìkan wà lọ tọ́jú ẹ̀kọ́ wà lọ sọ lọ́jọ́jọ́ ọmọ ta ló yọ lọ ẹ dákun níjọ́ tí ikú bá dé ta ló yọ ọkọ kú. ẹ wà bò sí ẹ wà bò sí. bàbá wa náà yìí sọ́kọ́ sẹ́yà wọ́n láwọn ọkùnrin lọ́ọ́ yà kọ́kú ẹ̀yin ọkùnrin sáwà lọ́ọ́ yà kọ́kọ́ kú. ẹni ọba jẹ kúkú bẹ tọ́ba jẹ dẹ́mi bẹ náà lọ́yọ̀ kúkú bẹ o. wọ́n ń dá àdáàkà àlá àtúnṣìírí kábí mọ́lẹ̀ ìsàlẹ̀ kábí ẹlẹ́mọ̀ àtúntì ẹ̀húnmá. ẹ̀yin ọkùnrin ẹ dákun ẹ bẹ̀rù Ọlọ́run kò sọ́kùnrin láyé kò sí bàbá ọmọ láyé mọ́ ẹbí máa kalẹ̀ ẹ sọ ọmọ dàtán wò máa wọn ti ẹbí lọ́wọ́ ẹ wo fìtínà tóbìnrin ṣe owó iléèwé ọmọ mi ní dàtán wò sí bàbá mi lọ́wọ́ ọ̀pọ̀ obìnrin ní ṣe sìnà láyé òde òní tọ́lọ̀ wọn bá jẹ́ ìyá sìnà 50-50 ní òpin fún àtọ́kọ ẹ̀. La ilaha illallah. ọfẹ tọ́jú ọmọ ẹ ọfẹ kọ́ mọ̀ wọ́n sóríire kọ̀rọ́nà ní ìgbégbàjọ náà sìnà lọ bọ́lọ̀ bá ti péyà sìnà fún yọ̀ọ́ máa pín sórí ọkọ náà nítorí ló ti lọ bẹ̀ kí ló bímọ sáyé fúngbà tó lè tọ́jú ẹ̀. àwọn ọkùnrin ẹ̀dàpọ̀ ẹjọ́ mo kọ́sìrì lára wa ìkọ́sìrì tó ga jù tó máa lè kọ́sìrì lára èèyàn mẹ́rin ni èyí tó ga jù nínú ẹ̀lẹ́sìn Ọlọ́run kí láǹfààní ayé tó wá tó máa rí ọkọ́sì ẹ̀sìn lára ẹ̀. Ànábì ní murru awladakum bis-salat. wẹ́hùn mú awladu sábẹ́. Ànábì lẹ́yìn ọkùnrin ẹ máa pa àwọn ọmọ yín láṣẹ wọn lọ kírun tí wọ́n bá ti pọ́ ọmọ ọdún méje. wọ́n ti rí buhumu alẹ́. tọ́mọ rẹ bá pọ́ ọmọ ọdún mẹ́wàá tí ọba lọ kírun Ànábì ní ọjọ́ bílálà sí ìlú kọ́mọ kọ́ sórí burúkú wájú ọlọ́. bàbá mi lò ní kásùbà ẹni tí ó sọ pé ọmọ ó kírun sóò náà kí náà. àdáadáa ayé ni wọ́n bá kiri obìnrin àti ẹ̀mọ́ tètè gbà yí pé àgbà ti dé ọkùnrin yẹn tètè gbà ọkùnrin yẹn gbà lọ́ba ti rí sáàtì hámọ́rùn tó dẹ̀ ní kó tù lò ọgbà gbọ́ pé ọ̀nà 15 tó lò. ẹ̀sìn Ọlọ́run wọ́n ṣe pàtàkì ẹ̀kọ́ sí lára Ànábì wa Ibrahim. Alayhi salam. gbogbo ẹ̀sìn tí Ibrahim ṣe láyé wàtò àtọmọ rẹ̀ kọ́ ṣe ẹ̀sìn látara rẹ̀. àṣebólówó ọba bí ìmọ̀ tó yan owó parẹ́. bọ́lọ́lá ọba bí ìmọ̀ tó yan ọlá bùṣe. balùfà ọba bí ìmọ̀ tó yan kéwu ọ̀pọ̀ ẹ̀fọ́ máa yin mọ́ lọ́rùn kó máa yin o. ẹ̀fọ́ máa yin mọ́ lọ́rùn kó máa yin ẹ̀fọ́ máa yin mọ́ lọ́rùn kó máa yin o. ẹ̀fọ́ máa yin mọ́ lọ́rùn kó máa yin ẹ̀fọ́ máa yin mọ́ lọ́rùn kó máa yin.
ọ̀fẹ́ sìn ọlọ́ mo rà kíkọ́ sí dáadáa lára àwọn Lárúbáwá àtàwọn tẹ̀sán ti yé ju Nàìjíríà lọ Alhaji Kole Junaid àti Alhaji Kole Sani yóò ti máa yí àwọn báyìí àti gbogbo àwọn bàbá tí wọ́n ti lọ bẹ́ẹ̀ bá dé mọ́kà báyìí ẹ̀ẹ́dì ọmọ tí ò tí ì ju àfáà yìí lọ bí wọ́n bá tún wọṣọ ìráàmù ó sì san ìráàmù tiẹ̀ náà fún náà bẹ́ẹ̀ bá ti ṣe làbáyíkà lọ́mọ tí kí ní ọmọ ṣe làtàyíkà wọ́n kọ́ lẹ́sìn ni ẹ wá dúró owó tí wọ́n ná déédé owó tí wọ́n ná lórí àgbàlagbà torí wọ́n ra tíkẹ́ẹ̀tì fún wọn nínú aircraft kò ní jókòó lọ́fẹ̀ẹ́ síbẹ̀ wọ́n san àti kékeré náà ti ń kọ́ ma wọn pé ẹ̀sìn Ọlọ́run torí ẹni tó bá fẹ̀sìn Ọlọ́run ma ọmọ ẹ̀ ní ó jèrè ọmọ. ẹ ráwọ olówó tí a kọ́ ọmọ tí a kọ́wọ́ lọ òkè òkun dọ̀ ọmọ bá dé lójú gbogbo àlejò ìlọ́mọ ti fẹ̀ kọ́ hàn ọmọ ní fuck you dad fuck you man I'm gonna fuck you I'm gonna fuck everybody. ẹ̀kọ́ parí. mo wà nílé ọlọ́lá kan rí ọmọ méjì ló bí ọkọ kan lẹ́sìn ọ̀kan ọ̀gbẹ́sìn ọwọ́ ń bá kan tó lọ ìlú òyìnbó tí ọkọ lẹ́sìn kó tó lọ kò sí tó burú bí kọ́ mọ́ lò òkè òkun àmọ́ ká fẹ̀sìn kọ́ ó wá ń bá a wí ìgbà tó mọ̀ ó sọ̀rọ̀ ọmọ ní ẹgbọ́ bullshit tí wọ́n mi sọ that's bullshit man ìkejì ẹ̀ dẹ̀ bu ẹkún torí pé òun mọ ìtumọ̀ ń tọ́sán ó ní ẹ̀sìn ó bu ẹkún tí ń rí gan ni pé ha mọ́mí mi bullshit so my implication tó sọ yìí ó ní come and get off. La ilaha illallah. Anabi wa Ibrahim. Alayhi salam. Wa ibi yarfa Ibrahim. Qawaida min al-bayt wa Ismail. Al-bayt wa Ismail. Allah. Taqabbal minna innaka antas sami'ul alim. Ọlọ́run ní dọ́tí Ibrahim tó fẹ́ kọ́ báyìí tìlátì òun nìkan kọ́ òun mú ọmọ rẹ̀ Ismail lọ́wọ́ wọ́n wá kọ́ ilé náà wọ́n jọ kọ́ parí bàbá ń gbé búlọ́ọ̀kù ọmọ ń kó yanrìn tì lẹ́sẹ̀ nígbà tí a ń kọ́lé ọlọ́ ǹjẹ́ wọ́n kọ́ ọmọ rẹ lẹ́kọ̀ọ́ nígbà tó fẹ́ dáwọ́ mọ́sálásí kó wá fún lọ́wọ́ oúnjẹ tán pépà 15 naira oúnjẹ rẹ yọ 5 naira wà ń bẹ̀ dáàtì mi kílẹ̀ fẹ́ fi lè ṣe ọ́ dà sí mọ́sálásí èmi náà mú nínú owó tèmi mo dà sí mọ́sálásí wàláyò ń kọ́ ọmọ lẹ́sìn àmọ́ mélòó wa ní oṣù bẹ́ẹ̀ rárá níjọ́ àfáà bá ní kí wọ́n sanwó lé kéwù ebi ń pa àwọn àfáà ni ààrẹ ilẹ̀ tápà marhaban òjòlówó ebi ń pa àwọn àfáà ni níjọ́ wọn bá ní wọ́n sanwó nígbà tí wọ́n fẹ́ kọ́ báyìí tìlátì èèyàn méjì ló kọ́ báyìí tìlátì bàbá àtọ́ wọn gbogbo àwọn yòókù jọ ìwọ̀n nígbà wọn ti kọ́ parí mo ò pé kẹ́nìkan kan wá sọ́pọ́ọ̀tì àwọn wàláì bẹnu olówó àwa mùsùlùmí àròjọ wájú ọlọ́mọ àìmọye mọ́sálásí tó yóò dìde ládùúgbò olówó mi ní àwọn ọmọ tó jẹ́ pé kò ní ìdíkọ́ kí wọ́n gba donation láti kọ́ mọ́sálásí àdúgbò rẹ̀ àwọn ọmọ rẹ̀ lásán tó bá fọ́ọ̀nù wọn lọ́tún ló sì pé ìwọ mú 2 million ìwọ mú 3 million ìwọ mú 4 million ìwọ àwọn ti pé wàláì kò ní dáhùn dípò tí ó tún fi ṣe bẹ́ẹ̀ òun gan ní ọ̀kọ̀ọ̀kan líìdì àwọn ahun. La ilaha illallah. ẹ̀yin ọkùnrin ẹ̀sìn làkọ́kọ́ tó yẹ kọ́ ọmọ kọ́ lọ́dọ̀ wa ìkejì ìgboyà Ànábì ní fàálìmù àwùládàkùn sàlásà Alimu awladakum salasa. Ànábì ní ẹ kọ́ àwọn ọmọ yín ní nǹkan mẹ́ta àkọ́kọ́ Àrùrìmáyà. ẹ lọ kọ́ ọmọ yín bí ẹ ṣe ta ọfà mi ò ní ojú Boko Haram kọ́ ọmọ rẹ lákin l'Ànábì ń sọ mọ́jọ́ ọmọ rẹ ojoojó ọkùnrin kan pa president lẹ́rìn l'Abuja ní òní mò ń wo lórí tẹlifíṣàn ọ̀sán kan tó bí mi nú ó ní wọ́n ní Nàìjíríà ní da Amẹ́ríkà ó ní wọ́n máa ń tẹ́ sọ ni ó ní ìran Yorùbá tó yọjó bí nǹkan mi ó ní ìran Yorùbá tó jẹ́ pé bẹ́ẹ̀ bá mú ọ̀rá pure water tẹ́ ẹ bá fọ́n tẹ́ ẹ bá ṣe tó dún pọ́m ó ní ọmọ Yorùbá ó ti sáré báyìí kan láàrin sẹ́dún kan. La ilaha illallah. Ànábì ní akẹ́ni jẹ́ mùsùlùmí. Àrùrìmáyà. ẹ̀kọ́ ọmọ yín bí wọ́n ṣe ta ọfà kì í ṣe tìbọn kì í ṣe bẹ́ẹ̀ kọ́ ọmọ yín ní kírímínà ẹjọ́ ọmọ yín ọjọ́ yín ọlọ́pàá ẹjọ́ ọjọ́ yín sójà
وقيادة الفرس. Anabi ni ẹkọ ọmọ yín bí wọn ṣe kẹsì ó lè dé njọ ọ̀pọ̀ èèyàn lọ́wọ́ òun àtàwọn ọmọ rẹ̀ ń sùn àtọmọ àtìyàwó kọsẹ̀ ni ó lè dá mọ́tò wa mọ́tò mẹ́jọ sí ni njọ tí ọba sí kìtì òsì dráìvà ńlé àdáwòde tẹ̀síwájú. wọ́n sì bá a. Anabi ni ẹkọ ọmọ yín bí wọn ṣe wẹ odò torí jọ́ta dánwò odò òde yọ ọmọ bí ó ṣe lúwẹ̀ kọjá. Anabi ni ẹkọ àwọn ọmọ yín ní nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ọjẹ́ méjì nínú nǹkan mẹ́rin. Àmọ́ nítorí ìpọ́jọ́ ti lọ jáfìtàn parí ẹ̀ àmọ́ sọ méjì yókù ń jọ mi. Ẹrú Ọlọ́run kan ọmọ ọmọ rẹ̀ ló kó lè. Àní bí bàbá rẹ̀ bá jẹ́ ní ibi kọ́sì bàbá rẹ̀ lórí tọ́da ni wọ́n kọ́sì ẹ̀ lórí nǹkan bù. jọmọ kọ́sì rẹ̀. Wọ́n kọ́ ẹ̀yin ọmọ ẹ má kọ́sì ìyá yín lórí owó àwọn obìnrin ní owó. Kọ́mọ náà sọ yìí pé mọ́mì mi ò lẹ́lòmíì bọ́kọ mi bá fẹ́ nǹkan lé mi máa pàdánù ni bí mo ní ẹsẹ̀ ráyè ṣe ìwọ o lè má rí mú jẹ́ o Ọlọ́run ti yẹn ẹni tí ó lọ polygamous zone fúnra Ọlọ́run ló yàn bọ́ ọ bá gbórígbórí yóò rí pé bí Ọlọ́run ti ọ̀sìn náà kò sí yẹrí fún ẹnìkan gbọ́dọ̀ fẹ́ yàwó lé mi ọbẹ̀ láyé ni bọ́ọ̀ bá sí láyé sọ wọn ò ní fẹ́ yàwó wọn ò ní fẹ́ yàwó lé wọn o àmọ́ ẹni ẹ̀yìn rẹ̀ tọ́lọ́ bá ní kẹ́yìn rẹ̀ ọ̀rọ̀ kọ́ yà àgbà jẹ́jẹ́ ẹ̀yin ọmọkùnrin ẹ má fi bínú jọ bàbá yín tí bàbá rẹ bá lè bínú pọ̀ ìwọ yọ bínú kúrò inna al-fata man yaqulu ana dha wa laysa al-fata man yaqulu kana abi. ẹ wá gbìyànjú wọ́n fi tẹ̀sí bu lọ́jọ́ ti lọ àbá kọ̀mpútà yóò kí bẹ́ẹ̀ ṣàmà àmúdù àní násábì. ẹ wá gbìyànjú gbogbo tí bàbá rẹ bá ní ní dáadáa ìyànjú kò ní jùlọ kọ́sì bàbá rẹ kò tún bí. ibùdó nàìjíríà láyà dúkù. ọkàdé àfa ọmọ ẹ̀sà kì í sábà yẹ sa. wà iná dúbà. ọba mi kò jẹ́ púpọ̀ àwọn ọmọ olówó mùsùlùmí tí a máa donate mílíọ̀nù ẹ mú ọmọ wọn kan jáde tí ń ṣe bẹ́ẹ̀. tí bàbá bá ti lọ tán. yóò sì ti yẹ kẹ́ ẹ kọ́ sí wọn náà. Ibi ó sì ti látọjú ayé wọn bẹ́ẹ̀ pé o ṣe gbìyànjú tó tí ó fa ọmọ tì í kalẹ̀ pé wọn kò bá ṣe donate sóṣè náà nígbà bàbá yẹn lọ. ẹ dákun yìí kan ṣe mùsùlùmí tó pọ̀ arákùnrin tá a wí ńlọ́ba ló kó lè ìparí náà nù bàbá mọ́ mẹ́ lẹ́yìn ọlọ́mọ mi ìwọ gorí igi lọ èmi ọmọ wa sùn tọ́ ọ bá ti rí olóko tí ń bọ̀ ìwọ kàn fún mi ńlọ́kọ̀ kọ́ ọ sọ pé ń wò wá o èmi ò ti gẹ̀ tiẹ̀ ọmọ gorí igi lọ bàbá ń wá sùn ọmọ ní ń wò wá ọ tìmọ́tìmọ́ bàbá da súlẹ̀ ọmọ bẹ́ẹ̀lẹ̀ ló bá sáré tẹ̀lé bàbá kọ̀má pẹ̀rẹ̀ mọ́ wọ́n dáhùn ní ọ̀nà ọmọ ní bàbá mi ó ti tún dé bàbá ò tún dúró mọ́ ó tún mẹ́rẹ̀ lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ọmọ bàbá tún bẹ̀rẹ̀ eré ó tún sáré lọ nígbà wọn fẹ́ dẹnu ọ̀nà ilé ó ní bàbá mi ó tún dé bàbá sáré wọ yàrá ọmọ náà sáré wọ́n tilẹ̀kùn gbọ́n wọ́n tilẹ̀kùn tán ó ní bàbá mi ó tún dé bàbá ní sọ ìyàwó yìí orí ẹ̀ burú ni tani ilé wa bọ̀ tí ọ̀padà ta tún tilẹ̀kùn ọmọ ní ọlọ́run ní ilé wa bọ̀ ọlọ́run ní wò wá bàbá mi ẹ̀ túbà. Gbogbo owó ronú ìwádìí ká túbà ẹjọ́ wọn kọ́ sí ẹni lára wa ẹ̀dá ẹ̀mẹ́jì ó kọ́ sí ewu. àfààní bọ́ bá jókòó bá kọjá ẹ̀yin ọmọ ó yẹ kó o kọ́ sí òbí ẹ̀ àmọ́ ń tọ́da ni o kọ́ sí lára wọn. ìdá àmàlàríkà. ọ̀kọjá lára igi ọ̀sán igi àpò igi gbáfà ọwọ́ àṣẹ èso yìí pọ̀ ọwọ́ àjọ ọ lójú. kò ní ti máa rà. àfààní tó o bá fẹ́ kábàámà ayé èso orí igi ni ọjẹ. wọ́n máa lé mi. so mọ̀ yìí pé ọsàn á máa lẹ́gùn lára ọsàn ni kó o mú figi ẹlẹ́gùn tó wọ ọsàn lẹ̀ kí náà ó jẹ́. nítorí yìí pé kí ni onílárí ọlọ́run ló mọ̀ọ́lá kóró tí ń bẹ nínú ọsàn tí o mú lọ́wọ́ o lè ka iye kóró tí ń bẹ bẹ́ẹ̀ ní 1 2 3 o lè sọ iye ọsàn tí ó jáde nínú kóró kọ̀ọ̀kan. bó bá wá rí bẹ́ẹ̀ ó dọwọ́ yín ó dọwọ́ mi yọmọ ọkọ ṣeré lára rẹ káyé rẹ ó lè dára ọkọ ṣeré.
jáwó kọ́sẹ̀rẹ̀ omi àṣàbámà. Òbí tí ò jáwó kọ́sẹ̀rẹ̀ omi àṣàbámà. Jọmọ ò kọ́sẹ̀rẹ̀ lára rẹ̀ káyé rẹ̀ o. Ẹgbọ́n náà tóbi jọmọ́. Ẹgbọ́n náà tóbi. Gbogbo wa á panupọ̀ àwọn mi ká lámúnásírà kan. Ẹni ọba kà dáadáa tiẹ̀ náà dá. Ẹ bá ń kàfẹ́ bọ̀ lọ́nkàn. Bisimilahi rahmani rahim. Alam nasara alaka sodra. ووضعنا عنك وزرا Alladhi àgbéga lórí àgbéga, ìfọ̀kànbalẹ̀ lórí ìfọ̀kànbalẹ̀, oríire lórí oríire, ọlọ́run mẹ́ta ara ó ní, mẹ́jọ ojú òtí, mẹ́jọ ọ̀sẹ̀sì, mẹ́jọ ọjọ́ ní èyí. Tá a lè ní náà, ta ni mo ní kẹ́ ẹ̀ kàlámù náà sẹ́ra fún gbogbo jama? Allahu akbar. Ọlọ́run tó fẹ́ kó lọ́kàn balẹ̀ fún Fásọlá. Ó fọ̀sùn láyà balẹ̀ Fárẹ́gbẹ́ṣọlá. Fọyọ̀lá yà balẹ̀ Fájímọ̀bí. Fọyọ̀lá yà balẹ̀ Fájímọ̀bí. Fọyọ̀lá yà balẹ̀ Fájímọ̀bí o. Fọyọ̀lá yà balẹ̀ Fájímọ̀bí. Ọ̀nàdé wáyé ẹlẹ́jìṣẹ́ kó wá jáde tẹ̀lé ní owó sàrà o. Fájímọ̀bí.